tẹ́wọ́ mò ń bẹ̀bẹ̀ mo tẹ́wọ́ mò ń bẹ̀bẹ̀ mò ń wojú rẹ̀ Èdùmàrè ṣe tèmi níre mò ń wojú rẹ̀ òrìṣà òkè ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ dé ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ ń bọ̀ ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ dé nínú ọlá ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ dé ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ ń bọ̀ ògbórí ilẹ̀ ṣe rere ògbénú afẹ́fẹ́ ṣọmọ ènìyàn níre ìránṣẹ́ Olódùmarè akọ má ti kalẹ̀ yìí mo mi tẹ́wọ́ ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ tẹ́wọ́ náà níre mo ń bẹ̀bẹ̀ mo tẹ́wọ́ mo ń bẹ̀bẹ̀ mo ń wojú rẹ̀ Èdùmàrè ṣe tèmi níre mo ń wojú rẹ̀ òrìṣà òkè ọmọ ẹlẹ́mọ̀ṣọ́. Àwọn alárinà ẹ̀dá pọ̀ ìkànnú wọn ní Ṣàngó Olúkòso Aláàfin Ẹkùngbú Asá Ẹlẹ́yinjú Ògúnná Olúkòso Láàlú Arígbà ọ̀tá ṣẹ́gun èyí tí ó fi àlàpà ṣẹ́gun ọ̀tá rẹ̀ ńlẹ́ o. Ìkànnú àwọn ìránṣẹ́ Elédùà ni Ọbàtálá náà jẹ́ Ọbàtálá tó gbagìrì lọ́wọ́ òṣìkà ó fi lémi aṣòótọ́ lọ́wọ́ ọba igbó olùwà ayé ire ìbà o. Ògún awo onílé kàngúnkàngún ọ̀run olómi nílé fẹ̀jẹ̀wẹ̀ òláṣọ nílé fimọ̀ kímọ̀ bora Elédùmarè ló dá Ògún Ṣàngó Ọbàtálá àtàwọn òrìṣà míì gẹ́gẹ́ bí alárinà fún wa nílẹ̀ Yorùbá ọba yìí náà ló wò wọ́n sùnsùn nílùú Ìjàgbá tó fún wọn lórìṣà tí wọ́n ń pè ní ẹ̀rọ̀ ẹ̀rọ̀ ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ ọmọ bíbí inú abo ìrókò olúwéré ọmọbìnrin alágbára inú igi tó ń tìdí gegele bókè já ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ aṣòroṣẹ̀ bí iná ọba àtìlẹ́yìn má ti nínú. Akú ọdún akú yèdún o. Orúkọ tí a ń pè ẹ̀rọ̀ kò ní já mọ̀ nira o. Àṣẹ. Àṣẹ. Àṣẹ.
torí pé ẹ̀rọ pẹ̀sẹ̀ǹtì gbìn gbogbo wa pátá ànímọ̀ nira o. A kú ọdún o, a kú ìyèdún o, àṣeyìí ṣàmọ̀dún o, ẹ̀rọ ọmọ ẹlẹ́mọ̀ṣọ́, ilé olókùn kì í gbóná, ilé gbogbo wa ò ní gbóná o, a ní rí nira o. A kú ọdún o, ìdágìrì kì í dámọ lẹ́yìn ẹkùn o, àrọ̀mọgbẹ́pọ̀ ní tàdán, ọmọ wẹrẹ nílẹ̀ aládì, gbogbo àgàn tó wà nílùú yìí tí wọ́n bá ti ń tọwọ́ àlàbòsùn wọ́n mọ̀ fi pọmọ lára o. A kú ọdún o, kí gbogbo èrè inú oko wa kó máa wálé o. Àṣẹ wà. A kú ìyèdún o. Aṣọ̀pọ̀dún láyé o. A kú ìyèdún o. Obìnrin rẹ̀ o. Ẹ̀rọ ọmọ ẹlẹ́mọ̀ṣọ́, òrìṣà ìjàgbá, ajímutí, olùsìnràn, akọ̀mátìkà lẹ́yìn. Ogun náà kan ṣoṣo tó fi lé mi lọ́wọ́ ni wọ́n ti fẹ́ sọ sómi yìí o. Táwa ni o. Àti wà láti bí ọjọ́ mẹ́ta tí mo rí. Ó sì mọ̀ párúgbó ara náà lẹ́fi fún mi lọ́mọ yìí. Ọjọ́ ọba mo rán lọ. Mo ní ò lọ ra nǹkan ọbẹ̀ wálé ni. Àlọ́ rẹ̀ mo rí o. N ò rábọ̀ rẹ̀ mọ́. Gbogbo àwọn olùmí àánú lójú. Wọ́n ti bá wa káàkiri gbogbo ìlú. Wọn ò mà rí táwọn wà. Ẹ̀rọ òun mo ṣe wá bẹ́ẹ̀. Bébí ìwọ ló bá ń ṣe. Ìwọ náà ni ó bá ń wá láwárí. Kó bá ń wá kó wá fà lé mi lọ́wọ́. Àwọn ẹbí ọkọ mi wọ́n fún mi ní 30 ọjọ́ péré. Wọ́n ní mo gbọ́dọ̀ wá jáde. Wọ́n ní bí wọn ò bá lè rí, àwọn ò wọ̀ mí lọ sáàfin ọba. Wọ́n mú mi sídìí èṣù. Báwọn ò bẹ̀rí mi síbẹ̀, wọ́n ti ń bẹ̀rí àjẹ́. Ṣé ẹ sì wá mọ̀ wípé àárín èmi àti àwọn ẹbí ọkọ mi ò gún régé. Látìgbà tọkọ mi ti kú, ìṣe wọn pé mo lọ fi tá à ń wá dájọ́. Wọ́n ní bí mo ti ṣe fọ́kọ mi ń gbòǹbẹ láyé náà mo ṣe fẹ́ ṣe fún. Dákun wá gbà mí. Bá wá tá à ń wá. Wọn ò síyèméjì lórí rẹ o. Bá wá tá à ń wá. Bá ń wọ́ ọmọ mi o. Dákun bá ń wá o. Bá ń wá o. Orí ẹ̀ burú ni. Ṣé o gbọ́ pé kò ná fẹ́lẹ́fẹ́lẹ́ ni? Wọ́n fi àdá ìpín ọ méjì ọgbọgba ni. Bọ́dá jáde dákú, ó dáná ìdúró náà ìfún yín lọ́rẹ̀ mi. Báyìí wọ̀rẹ̀ mi pé dákú torí lè má ṣe bá o. Ẹ dákú. Ṣé ìrọ̀lẹ́ rẹ̀ lẹ̀ bẹ̀ tẹ́lẹ̀ kí n tó ní ìwọ mo fẹ́? Tó bá jẹ́ káwọn ará abúlé gbọ́ tó bá wá yọjú sí mi, orí rẹ̀ ó burú o. Ẹ dákú, alábà! Ẹ dákú torí ọlọ́ọ̀ ẹ dákú torí ọlọ́ọ̀ bọ́dá jáde ẹ dákú. Ẹ dákú, alábà! Sọ́mọ pariwo ni. Arákùnrin, kí ló ń ṣe òun? Ó fẹ́ fi ipá bá obìnrin lò pọ̀. Kí n tó di ojú mi kí n tó là, ó ti kúrò nídìí ìwàkiwà. Egúnbìnrin abilẹ̀kẹ̀ lórí. Ṣé bí wọ́n ní tó máa fẹ́ lẹ́mọ̀ ṣọ̀ṣọ́ ní sọ ni? Kí ló kàn ọ́ nínú tí mo fẹ́ ṣe yìí? Dá lóhùn, kí ló kàn?
àjẹ́ ń kà bòròbòrò ṣó tọ́ sẹ́nu àgàn ni ẹ̀ sì bá ń bí àgàn pé sópa lọ́mọ jẹ rí wò ó kémi náà tó la ojú mi tí mo dì í ó gbọ́dọ̀ parẹ́ bí sóni bí bẹ́ẹ̀ kọ́ tí n bá wó òun tán ìwọ̀n àwọ̀ wọ̀sì kejì mi mo wí bẹ́ẹ̀ lọ́ọ́ béèrè mi o àjàdí kan àbáyé kan ni èmi ni. gbẹgẹ kó o ní yòówẹ lọgbọn ní ṣe o tó bá wọ ẹwù àṣejù ẹ̀tẹ́ lọ́ọ́ bá pàdé o. mo fẹ́ tẹ́ jọ mo fẹ́ tẹ́ ṣé tí màá tiẹ̀ wàá tẹ́ ṣé wọ́n ló tẹ̀ mí ìwọ obìnrin lásán ló tẹ̀ mí mo mọ̀ dáràn o ìwọ ó tẹ̀ mí ṣé tí wọ́n bá tiẹ̀ wá ní ẹyẹ ò wá yọjú ẹni ẹ mọ̀ sá lọ o ẹyẹ ò yọjú yín o ẹ mọ̀ sá lọ o ṣé bíi tí ń wá ni ẹ sórí jẹ́ ń wí fún ọ ẹ̀rọ tó jẹ́ òòṣà yín nílùú ìgàn tẹ̀yìn mọ́ ń bọ̀ tẹ́ ń bẹ̀rù tẹ́ ń bọ̀ kò gbọ́dọ̀ wá bí kó wá mọ̀ sọ fún mi pé kí n kú òní tí mo fẹ́ ṣe ẹ̀rọ tó jẹ́ tẹ̀yìn ń bọ̀. ẹ dákun ẹ bá ń bẹ̀wò ẹ dákun torí ọlọ́. ẹ jọ̀ọ́ ẹ dá mi padà séèyàn igi ò yẹ mí inú iná ni igi ìdáná ń parí ayé ẹ̀ sí ẹ jọ̀ọ́. inú iná náà ló yẹ ọmọ èṣù àdàmọ̀dì èèyàn tí wọ́n bá sọ̀rọ̀ gidi tó ka gidi borí tó díjú mágbárí bí ọmọ láǹgìrì tó bá tún ilé ayé ẹ wá ò ní ṣerú ẹ̀ mọ́. tèmi bá mi mo sórí iwú igi. ṣé ọ̀dọ̀ yálákàrà là ń kó bìí lọ. ọ̀dọ̀ yálákàrà kan ló lọ ìgboro làwọn gé léyìn lọ àwọn tó wà nígboro wọn máa san ju yálákàrà lọ tó bá ti kó débẹ̀ wá bá àwọn yòókù ẹ̀ tá ti kó síbẹ̀ fi sílẹ̀ mọ́tò máa tó dé tó máa kó tó bá sì ti gbé débẹ̀ kó wá bá mi ní iwájú àwọn tá a rà pamọ́ síbẹ̀ ká lè kó yẹn náà lọ́kùn. ọ̀dà fòṣùká sórí. ṣé àtẹ̀yìn náà. ọ̀rà àti ẹ̀kọ́ ṣé lómi tí wọ́n bá ara gé sí bíbà dá fòṣùká sórí wá gbé kíní fún mi jẹ́. ẹ mà ti ń kó èèyàn mọ́gì mo dáràn níbo lẹ ń gbé mi lọ báyìí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi èèyàn ní mímí kì í ṣe igi ìdáná mo dáràn. mo ń tẹ́wọ́ mo ń bẹ̀bẹ̀ mo ń tẹ́wọ́ mo ń bẹ̀bẹ̀ mo ń wojú rẹ̀ Èdùmàrè ṣe tèmi rẹ̀ mo ń wojú rẹ̀ òrìṣà òkè ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ dé ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ ń bọ̀ ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ dé nínú ọlá ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ dé ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ ń bọ̀ ògbórí rẹ̀ ṣe rere ògbénú afẹ́fẹ́ ṣọmọ ènìyàn nílé ìránṣẹ́ Olódùmarè. káàsán kí ló dé. bóyá ojú yín ti lọ lára mi èmi ni àánú olúwa àbígbẹ̀yìn ìyá ológun tó ń gbélé tó ti ilé yín níjàgbá. má bínú sí mi àbúrò ó mọ̀ pé ó kéré gan nígbà tí mo fìlú ìjàgbá sílẹ̀ kò sí ọgbọ́n tí mo lè fi dá ẹ mọ̀ mọ́. ó tọ́ ni èmi gan jọmọ tó lójú ọ̀nà ni kí ló wá dé láti jọ ìtẹ́ ẹ̀ fi wá wálé. àbúrò adé kò má lọ ó lóhun tó ń lé ṣùgbọ́n mi ò lè ṣàì má fi nǹkan ránṣẹ́ sílé pàápàá jùlọ sí màámi. ó dáa torí kò dáa ká dàgbà tán ká kẹ́yìn sí ìyá tó bí wa lọ ká máa rántí wípé nígbà tá a wà kékeré tá a mú yàn láyà wọn ojú la kọ sí wọn. ìyá ológi ló fi ẹ̀dọ̀ kí ọ̀rọ̀ jọ báyìí. pẹ̀lẹ́ báwo wá ní gbogbo ara lé ń kọ́. àlàáfíà ni gbogbo lé wà ẹ wò ó ìjọ tá a bá délé olówó à ń bú Ọlọ́run ìjọ tá a bá délé ìwòsàn à ń yin lọ́run kò sí rẹpẹtẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run á kúkú ṣàánú gbogbo wa kí ló wá ṣe lẹ́kọ̀ọ́. àbúrò màmí kan ni mo wá rí lẹ́kọ̀ọ́ ká tó rí jọ́ mélòó kan má ti padà sí Jàgbá. jẹ́ fún ẹni complimentary card mi. ó dà. make sure pé o pè mí o kó tó padà lọ sílùú torí láwọn kọ̀ọ̀kan tí mo fẹ́ fi ránṣẹ́ sí màámi. ṣùgbọ́n ó dàbọ̀.
Biola, your BP is on the high side. Don't pay lower to one thing or you come match the journey because you never deliver more. And you must remain in good health. Kí ló ṣẹlẹ̀, Biola? Kò sí much. Okay. I'll get some drugs in the pharmacy. They'll pay one load déédéé. Okay? And they advise to bá ṣe ń lò wọ́n. Go make sure pé o rest that at least for 1 month. So, tó bá délé, bá mi kí ọkọ ẹ. Ọkọ mi. Fẹ́mi. Ọ̀rẹ́ ọjọ́ pípẹ́ lèmi àti ẹ̀ kì í ṣe ọ̀rẹ́ àná. Tí má ti ń parọ́ fún gbogbo èèyàn, mi ò lè parọ́ fún ẹ. Ọkọ mi ti kọ̀ mí. Ìfẹ́ mi ti fẹ́ lọ bí afẹ́fẹ́. Kí ló ṣẹlẹ̀? Ìbéèrè tèmi náà béèrè lọ́wọ́ ara mi nìyẹn. Ó ti tó bí oṣù 5 sí 6 nsìn ni mo délé tí mi bá. Nóòtù tó kọ sílẹ̀ ni mo bá. Ó wá fi ń yé mi nínú nóòtù yẹn pé adùn tó wà nínú ìgbéyàwó wa ti tán bí ìkorò ló kù. Òun dẹ̀ ti lọ láti lọ wá adùn níbòmíì. Ìyẹn ọkọ ẹ náà. Bó ṣe yà ẹ́ lẹ́nu náà ló ṣe yà mí náà lẹ́nu. Ó ní ìfẹ́ mi ti ṣálọ́kàn òun. Kódà pé òun ti ẹ̀ gbà ládùúrà kémi àtòun ká tún pàdé. Débi pé àjọ máa sọ bá ṣe jọ máa gbé papọ̀ bí ọkọ àti aya. Bíọ́lá, ṣé kìí ṣe pé o ṣe kankan tó yẹ pé ó pọ̀ jù fìtí láti gbọ́? Mi ò ṣe kankan. Láti ọjọ́ tí mo ti fẹ́, ẹnì kankan ò bá wa parí ìjà rí. In fact, àwọn ẹbí ẹ̀ ti dé gùgù ẹja sí mi lọ́rùn sìn. Wọ́n ní kémi lọ wá ọmọ wọn ibikíbi tí ń bá rí mọ́. Ìfẹ́ mi, ó ti sú mi. Ọ̀nà dà tí bíbí mi ò ní ṣe rise. I don't know what to do. I'm helpless. Báwo ni mo ṣe máa bí ọmọ tí ò ní ní bàbá? Agbára o. Omi ìdílé kòrò láì nídìí o. Gbẹ́nu ẹ dákẹ́, alágùnsọ̀rọ̀ ìyàwó. Ọdún kẹta rèé tó ti wà nílé ọkọ ẹ̀ ń bí. Kò sí àkọọ́lẹ̀ fún ẹ pé o fi ọjọ́ kan báyìí tó fi lóyún rí. Bóyá ni àkọọ́lẹ̀ wà fún ẹ pé o máa lọ́mọ láyé. Bí ọwọ́ àkàbà ò bá ti tó etí àjà mọ́, kò ní pẹ́ di ohun ìmúdáná. Wò ó, bí wọ́n bá sọ fún èmi nínú ilé yìí wípé ò ní yé, ò dẹ̀ ní pa, èmi náà ṣetán láti ṣèrànlọ́wọ́ fún ẹ o. Máa lọ mú ọmọ bàbá Dáúdà wá ní láfẹ́ wá kó máa wá ràn ẹ́ lọ́wọ́ nù lé. Ìyọkọ mi, ìṣàánú mi, ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe rò yìí. Èwo ọ̀rọ̀ ọkọ àtìyàwó, Ọlọ́run nìkan ló yé. Èwo ibi tí ọ̀rọ̀ dé dúró, ẹ jẹ́ kí n sọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan fún yín. Ṣẹ́rí, èmi àti Fẹ́mi la decide pé lẹ́yìn ọdún kẹta tá a bá ṣègbéyàwó, a máa wá lóyún. Because ẹ mọ̀ torí àwọn. Ẹ mú rò pé o ti forí gbálẹ̀. Ó forí gbálẹ̀. Má gbé mi múgùn bí ìyá ẹ̀. Àjọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nù léyìí ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Tí ìbá wa ṣe wípé o bá orí ẹlẹ́dàá mi pàápàá lé, máa sọ fún ẹ pé kó wọnú ilé kó lọ kó gbogbo ẹrù ẹ kó jáde nù léyìí ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ìyọkọ mi, jọ ìṣàánú mi, jọ. Dìde. Ẹjọ́. Má sunkún mọ́ aya mi. Má sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbèrè tó ń yọ mi lójú pòròpòrò. Ọ̀rọ̀ ẹ ti yé mi. Èmi náà rí pé wàhálà tó ń ṣe nínú ilé yìí ó ti pọ̀ jù. Òun ni ò jẹ́ kó rún ríbi dúró sí ara ẹ̀. Màá wá lọ mú èèyàn tó máa ràn ẹ́ lọ́wọ́ nínú ilé, ṣó ti gbọ́? Mommy, mo fẹ́ nísìnyí ti understand mi, but
iṣẹ́ yìí ò tí ì pọ̀ jù náà. gbẹ́nu ẹ sọ́hùn àgàn lọ́mọ à ń fodidi èèyàn tapọ́ sí ẹ lọ́rẹ̀ o ò máa dúpẹ́. wo ṣó fẹ́ gbọ́rọ̀ tèmi èmi ti ṣetán báyìí láti ràn ẹ́ lọ́wọ́ kò sí ohun tó lè mọ̀ ọ́ ṣe àfi kí n lọ sí ọ̀dọ̀ bàbá Dáúdà ní Láfẹnwá màá lọ mú ọmọbìnrin tó jẹ́ wípé ohun tí ìwà àtọkọ ẹ̀ ń ṣe òun náà máa bọ́kọ ẹ̀ ṣe á lè máa ranko ẹ̀ lọ́wọ́. ọwọ́ kí ló ń tẹ́ ọwọ́ kí ló ń tẹ́ ibi tí máa sọ̀rọ̀ tèmi sí ni mo sọ sí yẹn ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ. mo rìn lálẹ́ ìbá yìí sí ẹ́ ṣé mo máa ń rògbàdà ń bíbá yìí lálẹ́ ìbá ìbọn lọ́n èyí ti sún mi wá bírùn kí òun wá rìn lálẹ́ yìí sí olórí burúkú òun lọ bá. ọ̀lẹ 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 ìgbà mi ọ̀ yẹ o ti dábàá ti gbà báwo ni mo ṣe máa délé lálẹ́ ìwọ lọ́wọ́ àìrùn tí wọ́n ní mo wá rìn báyìí. àbúrò lórí burúkú lẹ́dà ìyá ẹ̀ ni mo rẹ̀ ní skunk sínú ògì fún mi ó lọ fi gbó mì sí ẹ̀ ṣòro pé mi ìdá taste skunk àti gbómọ̀ ni mi ní jèrè ẹ̀. ààyè báwo ni kí ló ń lé ẹ léré. ọmọ oró ẹrù mi kí ló hápù. jẹ́gun wọn tó wà ń bẹ̀ yẹn. bàbá màá náà yọ̀ bíyàn rè. mi ìfariwo ilẹ̀. àbá ẹ wo iṣẹ́ ìwò. ṣé ilé ìkọ́lẹ̀ máa ń pè ní blackberry. òun ni àgbà píngì ẹ̀rọ orí ẹ̀ píngì. orí ẹ̀ pé sórí tó bá ti di ní ọ̀la bó ṣe wà wà á lọ sí tarmac wà á lọ bá mi activate ẹ̀ mo ní láti wà on pingin so àwọn boys mi ní oríta àwọn á mọ̀ pé bàbá kan ṣiṣẹ́ kí ni ó ti wà on pingin. bàbá kò sí èrè èmi gan àwọn pingin lórí Nokia rí. èmi jèrè ẹlẹ́dàá ẹ̀ ṣé ìyá ẹ̀ pingin lórí Nokia rí ká tó wá sọ pé ẹlẹ́dàá bàbá àti ìyá àti ẹ̀ lórí burúkú àfi kó máa ta lẹ́nu ìyá ẹ̀. láwọn ọmọ tó yẹ kó máa gbájúmọ́ bó ṣe fẹ́ kọ́ ọjọ́ iwájú wọn bẹ́ẹ̀ ní kọ́lé ńlá orí títì ni wọ́n wà tí wọ́n yan gbé wiri láàyò. orí ẹ wà mí orí ẹ wà mí ẹ wà mí à. àṣírí báwa wá bí ìwọ ẹ báwa náà máa ṣe nìyẹn ó yà bá mi gbé yẹn ìyẹn gbọ́dọ̀ lọ owó sì lè wà nílẹ̀ bó ṣe wà ó yẹ. ẹ yẹ kí n máa bẹ́ sórí ìta mẹ́ta wọn. àṣírí àwọn àlọ́ ọmọ náà nìyẹn. kí ló dé tá a kó wẹbọ yóò mọ́ lólè. èwo ló ń sún lẹ́yìn mi bẹ́ẹ̀ wọ́n sì jàjẹ́ kárí ẹ̀yìn wọ́n ti pẹ́ nìkan o. tó ní bàjẹ́ yóò mọ́ra ẹ máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín pé borí mi lé. báwo ti yá ẹ jẹ. wọ́n náà fẹ́ lórúkọ ni ó ti ṣe léwọ̀ náà ṣé o mọ̀ pé ó ṣe léwọ̀ ni. sórí ìwọ ìjọ́kíjọ́ tó bá tún rọ́mọdé níṣẹ́kíṣẹ́ kó máa retí èsìkèsì nítorí ọjọ́ náà làbọ̀kábọ̀ àbọ̀ṣọ àlàáfíà lọ́rùn ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ o. good acting interesting. Aniwo. Kùrùpọ́tọ́kù àlùdọ̀nù inú afẹ́fẹ́ bá mi kọ́ wọn lẹ́kọ̀ọ́ fún wákàtí 2 péré. irọ́ ìní kọ́ la ṣe máa kọ́ mi lẹ́kọ̀ọ́. orí ìbúrú ni. ẹ̀wọ̀n náà. Ẹ̀ẹ́dìá kí ló ṣe ẹ̀ náà? Ló ṣẹlẹ̀. Fẹ́mi, ibi ẹ kalẹ̀ ẹ káàárọ̀ ṣì ń bọ̀ wá bẹ́ẹ̀ tí wọ́n bá béèrè bàbá ẹni lọ́wọ́ ẹni tètè dá wọn lóhùn wípé ìyá ẹ̀ gan wà torí pé ẹni tó béèrè bàbá ẹni ó ṣì ń bọ̀ wá béèrè ìyá ẹni. Wo ara ń fún mi o pé àǹtí Kòfó fẹ́ mú ìyàwó mi wá fún ẹ. Ìyàwó? You don't get worked up like this. Look, my dear. Sorry, odi ota ba tori oyinbo to kola. Le mi Fẹ́mi
tó máa níyàwó méjì lábẹ́rù lé mi ó sì fọkàn balẹ̀ tá a bá fún àfàlà láyè yìí ò ní kó fà gbogbo ẹ̀ pátápátá tí àǹtí bá jẹ́ relative mi ìyẹn ò ní kọ́kàn máa wọnú ilé mi kó máa dá sọ̀rọ̀ lé mi anyhow mi ò fààyè gbà yẹn so fún ẹ lọ́kàn balẹ̀ okay máa kọ́ máa threaten unnecessarily. Fẹ́mi ẹni arí là mọ́ lójú ìwọ tó yẹ pé o kì í gbélé okay tó bá dénú ilé ìlọ́la tó bá ọ̀sẹ̀ kí ló fẹ́ ṣe àti wípé anytime táǹtì kò fọ́ bá ti wá sínú ilé ṣe nílé máa ń dàbí hellfire. I'm tired. ọmọ wọn tá a máa ṣe àti kó máa yí wọn wípé ọmọ bàbá dáadáa kan kò wọnú ilé wa mọ́ sọ̀rọ̀ mi yẹ. Bíbí mo ṣe kọ́ mi ò tún. sórí inú yìí fi gbọ́dọ̀ mi yes. Àjẹ́ wá ìyá èmi ló dé. Àjẹ́ ni ó pọ ọmọrogún rẹ̀ jẹ ni ìdí èsù sí lálẹ́ ló kò pa sí. ìyá tá à ń wà ẹ̀yin la wá rí àwọn àgbà ní ayọ̀ ọ̀lẹ là ń gbà èèyàn kan kì í gbọ́mọ ọ̀lẹ tá à ń wà wà la wá béèrè. tá à ń wà ó wà. táwa wà àmọ́ kò sí láàyè níbi tí tá à ń wà gangan wà la fẹ́ rí ẹbí ti panupọ̀ la fẹ́ rí tá à ń wà wá ẹgbẹ́ tá à ń wà ta. inú ẹ̀ wo èmi ṣe àmúṣe àbí nǹkan mi mo sì lè gbàdúrà burú sí i gbogbo ibi tí mo léwédé tí mo tègbòdé wọ́n fi ń yé mi wípé kò sí nǹkan kan tí ó ṣe táwọn àárẹ̀ yóò wálé. ìyá tá à ń wá ìgbà lèèyàn pa ní kí n pa wò èyí àṣẹ bérebére tá a yí dòjọ́ sí ẹni kò gbọ́dọ̀ yí kòkó bẹ́ẹ̀ o ṣe àgbẹ̀ kò pẹ́ kò jìnnà tí mọ́gàjì ṣe bérebére tí mọ́gàjì kú ẹni kò wígbẹ́ ẹni kò wá wo àjókò tẹ̀ mọ́lẹ̀ táwọn ò gbọ́dọ̀ kú o bí táwọn bá kú wàhálà ó ṣẹlẹ̀ o ìyá táwọn ò gbọ́dọ̀ kú o ẹ wá bóde o. ẹ dákun ṣé mi mo pa mọ́gàjì. ta lè wá ń bi a ní ta ló ń bi àwọn ò tiẹ̀ bá yẹn wá ń ta bá wà ní pé gbogbo ẹbí ti panu pọ̀ wọ́n ní tó bá dọgbọ̀n ọjọ́ lẹ́nì tábà rí tàwa tó bá domi kò gbóde ni o àìjẹ́ bẹ́ẹ̀ ń tójú àjẹ́ ń rí nílùú yìí ojú orí. bẹ́ẹ̀ni ẹ wá táwọn ta ara yóò sì. ẹ máa gbà mí ẹ rà mí kalẹ̀ àbí irú àgbákò kí wàá lélẹ̀ ìbáyìí ọlọ́run. ní téèyàn mọ́wọ́ téèyàn mẹsẹ̀ ọlọ́run má jẹ́ èèyàn rí láburú gbogbo abiyamọ ń gbé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ bá ń wá tá à ń wá jáde. pẹ̀lú àbúrò kú ìjókòó ṣé òun gbádùn fíìmù àbí kí n bá ẹ fi mí sí. mo ń gbádùn ẹ. jẹ́ kí n fi Yorùbá fíìmù sí. ìtẹ́ bá ti ṣe ló dáa. Àǹtí Bíọ́lá. Yes dear. Ẹ̀yin nìkan lẹ ń gbélé ni ọkọ yín ńkọ́? Ọkọ mi wà ó travel ni. Arọ ni rọ kò lẹ́sẹ̀ ńlẹ̀ o òtítọ́ nìkan ló lè tọ́ni sáyé ẹ má parọ́ fún mi o ọkọ yín ti fi yín sílẹ̀ lọ. Báwo ló ṣe mọ̀? Èmi kì í ṣe àánú olúwa ọmọ yológì níjàgbá èmi gangan ni ẹ̀rọ ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ òrìṣà ìjàgbá. Gbogbo nǹkan tó ń ṣe pátápátá ni mo mọ̀ mo sì ti ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ tí
tí kì í bá ṣe wípé ìyèlé kúrò tó jẹ́ ìyá tó bí ẹ lọ́mọ jẹ́ olùsìn gidi tí kì í fi ètùtù du èmi ẹ̀rọ ǹbá má ti dúró láti bá ìtàn ṣòro ọkọ nítorí iṣẹ́ ńlá gidi ló gbé mi wálẹ̀. ṣùgbọ́n òkè ṣá. mo kú gbádùn kódà orí mi pé ju ìwọ tó jẹ́yàn lásán lọ. Ǹjẹ́ o gbàgbọ́ báyìí? A kì í torí jíjẹra ayé kò tọ́ sílẹ̀ o tí ò bá lè ṣòfófó alábòsí ni nítorí ọjọ́ gbàmígbàmí níyà tó bí ẹ lọ́mọ ṣe ń gbé pèsè wá fún èmi ẹ̀rùn mo sì ti ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ kí n tó tẹ̀síwájú ní iṣẹ́ tó gbé mi wá sílẹ̀ mo kí ẹ kú àlejò. Ẹ kúrò lè sà. Báwo ni o? Fine sà. Fún mi ní best of Nollywood, City People àti Punch. Ó ní sà. Ṣé? Ìyàwó kọ́ sà. Àlàáfíà ló wà. Ẹ máa bá mi kí wọn o. A gbọ́. All right. Bye. Ẹ ṣé gan. Ìwọ náà fi change to full sapo. Ó jẹ́rìí yẹn sà. Ó dà o sà. All right o. Ọmọ Elemosho dé, ọmọ Elemosho ń bọ̀. Ọmọ Elemosho dé nínú ọlá ọlá. Ọmọ Elemosho dé, ọmọ Elemosho ń bọ̀. Ògbórí ilẹ̀ ṣe rere. I'm coming. Ògbé inú afẹ́fẹ́ ṣọmọ ènìyàn níre. Ìránṣẹ́ Olódùmarè. Akọ má ti kalẹ̀ yìí. Mo mi tẹ́wọ́ ọmọ Elemosho tẹ́wọ́. I'm coming. Mo tẹ́wọ́. Hi, darling. Mo ń bẹ̀bẹ̀, mo ń wojú rẹ̀ Èdùmàrè ṣe tèmi níre. Mo ń wojú rẹ̀ òrìṣà òkè ọmọ Elemosho, ọmọ Elemosho. Àwẹ̀ rí ọmọ, mọ́ dáté dáté dáté, elétí ló ń kára bí àjèrè. Ògbókèrè gbogbo ọ̀rọ̀, òṣèré fónílé, tó ń ṣòro ìfàlejò ọmọ Elemosho. Ìránṣẹ́ Ọlọ́run mo tẹ́wọ́, mo ń bẹ̀bẹ̀, mo tẹ́wọ́, mo ń bẹ̀bẹ̀ Elédùmarè, mo ń wojú rẹ̀ Èdùmàrè ṣe tèmi níre. Tẹ̀ tí kò sí mi lórí tí mo tún mú kí ìdá níbò. Tell me what's there first. Oh my God, that's my darling. I trust you. Mi rántí size tòkè yẹn mọ́ ṣùgbọ́n mo rò pé nǹkan tí mò ń kó dání lójoojúmọ́ ṣé mi ò tún ní mọ ilé tán tó ń wọ̀ mo kàn fọpọlọ gbé mo mọ̀ kí n máa get right. I trust you. Wow! Oh my God! I love you. Trust me now. Ṣé o ti ẹ̀rí ti tèmi? Ó máa yàtọ̀. Mi rò pé máa lọ lélẹ̀ ni. Ṣé kò lọ bẹ́ wò ẹ̀? I love you. But I miss you. I miss you. Mo dé máa pè é. Mo ń bọ̀. Ṣé bí mi náà ló ti rí? Ṣé o sì gbogbo àwọn ọmọọṣẹ́ ilé? Kò sẹ́ni bọ̀dì ilé. Ọ̀rọ̀ wọn níṣẹ́ dé tòun tòun. Ó ti lọ. Can't wait. Wọlé máa tilẹ̀kùn láti dúró. And my family they say ojú ọ̀kẹ́rẹ́ kòkó láwo tábàrí fọ́ọ̀mù ọmọ ènìyàn gbọ́ and your mother dey pray say this love should fade away and I dey wait for the day that you go legally be my champagne mother. Mo ti rohun tó wù mí, mo ti rohun tó yẹ mí.
I found the woman of my life. What you want to me? What you want to hear me? I found the woman of my life. If I only go regular, very good. If I only go regular, very good. See my very good. You know me do. Around here. Ṣàánú fún mi. Wò mí lọ́rọ̀, má jẹ́ mo ṣe. Ṣàánú fún mi. Ẹ̀rù ọmọ ẹlẹ́mọ̀ṣọ́, ṣàánú fún mi. Ẹ̀rọ òrìṣà àjàgbá, wá fọmọ mi lálàáfíà, wá mú lára dá, ìwọ lálágbàwí wà láyé. Bá mi sọ fún Ọlọ́run ẹ kó mú mọ́ mi lára dá, fún ní àlàáfíà, kó mú àìsàn kúrò. Àìkáyé sọ mí di àgàn ọ̀sán góńgó. Ṣàánú mi o. Pẹ̀lẹ́. Tatuni. Arábìnrin Tósìn tí ìsọ̀ ẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ìsọ̀ tí ní ọjà Àjẹgúnlẹ̀ ni. Yes. Àǹtí Tósìn. Àǹtí Bíọ́lá. Ẹ pẹ̀lẹ́. Ojú yín rèé, ó mà tó jọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú, ẹ máa bọ̀. Ẹ jókòó. Ẹ kú jókòó. Ẹ káàbọ̀. Ẹ ǹlẹ́. Kí ni kí n fi ṣe yín lálejò? Lẹ́yìn tẹ́ wá kí mi. Cold water wà òkè. Cold water. Ọ̀rẹ́ mo ń bọ̀. Ó ga o. Bíọ́lá ṣì ń gbénú ìdẹ̀ra. Kò tiẹ̀ mà lápọ̀ kò ń fòun sílẹ̀ rárá. Bí yóò bá wọn nílé àwa wọn roko, bí yóò bá wọn nílé àwa wọn roko, bọ́lọ́run bá ṣe tán ìdájọ́. Bí yóò bá wọn nílé àwa wọn roko, bọ́lọ́run bá ṣe tán ìdájọ́. Bí yóò bá wọn nílé àwa wọn roko. Thank you.
Báwo dẹ̀ ni iṣẹ́ ń ta? Actually, customer mi kan ni mo wá kó aṣọ fún ní àdúgbò yìí. Mo kàn tajú kan mo pé ẹgbọ́n náà. Ilé àǹtí Bíọ́lá ò jìnnà síbí. Pé kí n fẹsẹ̀ kan wá kí yín àti pé kí n béèrè pé ṣé ò sí o táàrí yín ní plaza láti bí ọ̀sẹ̀ kan. Àǹtí Tósìn, kò sí nǹkan kan. Ara kan ń fẹ́ sinmi ni. Ara fẹ́ sinmi lóòótọ́. Ṣé tẹ̀rí condition yìí ó wà ráǹtẹ̀ lágbára Ọlọ́run. Àlejò tuntun tó ń bọ̀ yìí á bá wa láyọ̀ àtàlàáfíà. Wẹ́rẹ́ la máa gbọ́. Agbóhùn yá àgbọ́tọ̀ ọmọ. Àmín, ẹ ṣé gan ni. Ẹ̀mọ́ o, ẹ má wá sinmi jù o. Ẹ̀yin náà mọ̀rọ̀ àwọn ọmọ tá à ń gbà kọ́ bá wa ṣiṣẹ́ yìí. Àṣà wọn lóhùn ògbódìndín màálù o. Mi ní jó pẹ́. Uncle Bọ́lá ńkọ́? Ó travel. Báwo dẹ̀ ni àwọn àlejò yín? Ẹ má bínú pé mo ṣèké o. Àǹtí Tósìn, ṣe bẹ́ẹ̀ yìí ni gbogbo ààyè ló gbà yín. Àbúrò mi ní láti ilé. Àbúrò, ẹ kú jókòó lẹ́ẹ̀kan sí o. Ṣé dáadáa lẹ dé? Ẹ káàbọ̀. Mi ní fẹ́ pẹ́. Ẹ ṣé gan ni. Màá tún máa wá wò yín. Kẹ́ máa retí mi láìpẹ́ o. Ó dàbọ̀ o. Mo ṣe taṣọ yìí o. Bí ó bá wọn nílé àwa wọn roko. Ó dàbọ̀. Bí ó bá wọn nílé àwa wọn roko. Bọ́lọ́run bá ṣetán ìdájọ́. Bí ó bá wọn nílé àwa wọn roko. Àǹtí Bíọ́lá. Ǹjẹ́ délé ẹnìyàn rí? Ó ti pẹ́ tí mo ti délé wọn gbẹ̀yìn. Ṣé kò sí? Kò sí. Àǹtí Tósìn. Ẹ jókòó. Ẹ ṣé. Ṣó yà yín lẹ́nu pé ẹ rí mi ni? Ó yà mí lẹ́nu gan ni o, torí ó ti pẹ́ tẹ́ ti wá sílé mi gbẹ̀yìn. Kò yẹ kó yà yín lẹ́nu. Kí ló yà yín lẹ́nu nu ọmọlágídò tó ń jẹ ọ̀gẹ̀dẹ̀? Àkànní ká sáré wà ni. Ṣé kò wá sí problem? Ọlọ́run ò jẹ́, Ọlọ́run ò jẹ́. Ẹ wo, iṣẹ́ rí àwọn customers ó ti ń pè mí látàárọ̀. In fact, mo fẹ́ máa lọ shop náà lédè yìí, so bóyá kẹ́ ṣóyè yín. Àwa náà plan láti pẹ́ nítorí pápápá ni wọ́n ń ta ìrèké ní pápá. Mú tẹ fẹ́ kẹ́ bá mi ṣàwọn nǹkan kan tẹ bá dé shop lénìí ni. Olúwatósìn, darling, máa bọ̀ now. Mo ń bọ̀. I'm waiting. Ẹ jọ̀ọ́, mo ń bọ̀. Mo ń bọ̀. Ohun ẹni tó pe tó sìn. Ó fẹ́ jọ ọmọ ọkọ mi. Àǹtí Bíọ́lá, irọ́ ń bẹ ní ibodè bọ́dún bá kọjá. Ọkọ òrùgbá sórí, ìyàwó ń tẹ̀lé lẹ́yìn. Ó ní kí ni ó lè yá ni. Gbọ́ láwọn ọkọ yín ló wà nílé tó ń pe ọ̀rẹ́ yín. Ẹ̀lẹ́. Ẹ farabalẹ̀. Girigiri ògbéjà kan náà. Onísùúrù ló ń járe. Ó yá. Oh no. I want to have a house stay with me forever. I want to live a life like a king in the palace. Can I you with me go there follow go anywhere you want make I go. Can I you with me go there show my love anything you want make I do I go do. What you want to me what you want to me I found the woman of my life.
mo ti rohun tó wù mí, mo ti rohun tó yẹ mí. I found the woman of my life. Ìfẹ́ ò lè gún régé láì wẹ́ni kejì. Ìfẹ́ ò lè gún régé láì wẹ́ni kejì. Ẹni tí bàbá ẹni kejì ní inú mi dùn, ara mi yá. Ó fẹ́ wẹ́ni kejì ní inú mi dùn, ara mi yá. My friends they say we are waiting for the day that she go run away. And my family they say ojú ọ̀kẹ́rẹ́ kòkó láwo tábà rí fọ́ọ̀mù ènìyàn pọ̀ and your mother dey pray. ẹ tú kínní ọwọ́ yẹn jàre tutọ́ sílẹ̀ kan tó bá ti tutọ́ sílẹ̀ kan sọ sílẹ̀ ṣíọ. kí lẹ́nìkan gbé kárí téèyàn mẹ́fà ò lè dá sọ ta ló gbèrú gan ó yá lé. gbọ́ láwọn nǹkan. ẹ fẹ́ gbóòótọ́ rò ká bá wa nílá lè mí ni mo sọ bẹ́ẹ̀. Bíọ́lá. Báwo ni? I'm fine, sure, okay. No, Apa. Ìwọ ńkọ́? You're looking so radiant. Thank you. Bọ́lá wọn ńkọ́? Àlàáfíà ló wà. Aha, ìyẹn dáńgbà ẹ̀. Fẹ́mi, wo ṣé lọ́wọ́ tí mo wà báyìí? Èmi náà ti bẹ̀rẹ̀ sí ní di ọ̀pọ̀lọ́ tó ń gbé ọmọ ẹ̀ sílé, tó ń gbé ọkọ ẹ̀ pọ̀. Ṣé wo mọ̀ pé ohun tá a bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó? Ọlọ́run tẹ̀ wá bá mi ṣe, ọmọ ọ̀dọ̀ mi ti travel. Èmi á pè, màá ní kó má bọ́dà àti padà wá mọ́. Torí mo fẹ́ máa mójútó ọkọ tèmi dáadáa. That's very good. You're not going to go thinking. Ọ̀rọ̀ house help tó sọ́n sílẹ̀ kí èmi náà rántí. Mo máa need house help kan. But kò ní lọ títí o. For just short period of time. Máa fi tó ọ̀rẹ́ mi kan létí. Tó bá dìrọ̀lẹ́, èmi á pè é máa fún ẹ ní feedback. Ṣé bí n kí? Yes o, adúpẹ́ fọlọ́. A máa dààmú ẹ lóru. Ọ̀rẹ́ bá mi kílẹ̀. Mo ń tẹ́wọ́, mo ń bẹ̀bẹ̀, mo ń tẹ́wọ́, mo ń bẹ̀bẹ̀, mo ń wojú rẹ̀ Èdùmàrè ṣe tèmi níre, mo ń wojú rẹ̀ òrìṣà òkè Ẹlẹ́mọ̀ṣọ́. ọ̀rẹ́ yín yẹn ní òun wọ́mọ ọ̀dọ̀. Bẹ́ẹ̀ni. ṣé ẹ ò gbàgbé wípé ọ̀la ni mò ń lọ láti lọ tẹ̀síwájú nínú iṣẹ́ tó gbé mi wálẹ̀? Báwo ni bá ṣe dùn tó? Tẹ bá lè wà pẹ̀lú mi fúngbà díẹ̀ sí. Bí ilé ayé ṣe rí nìyẹn, ìgbà kan lọ bí òréré a kì í ṣọ̀rẹ́ èrò kayọ̀. Ibo ni kí wàá sọ fọ́kàn mi pé ẹ lọ? ẹ sọ fún wọn wípé mo ti padà sí Ìjàgbá. Tí má tún wá ní ìdìrànlọ́wọ́ yín kọ́. ẹ mọ bí tẹ́ ti lè rí mi àti wípé ẹ ò ní nílò ìrànlọ́wọ́ mi fún bí ọdún mélòó kan. Àyàfi tó bá wù yín o láti wá sí Ìjàgbá láti wá fi ọ̀yà ta mi lọ́rẹ. Mo ti gbọ́ yín. Tó bá di ní alẹ́ ẹ pe ọ̀rẹ́ yín yẹn wípé ẹ ti bá rí ọmọ ọ̀dọ̀. Táwa lọmọ ọ̀dọ̀. Ẹ̀rọ Ọmọ Ẹlẹ́mọ̀ṣọ́. àwọn kò ní wá kúrò ara báyìí bí tẹ̀sí sí ń bẹ́ kọ́ ọmọ jójójójó ń bẹ̀ bí mo ṣe rí ni wọ́n wọlé gbogbo mi gbá báyìí kò jẹ́ bùkọ́ tí ń bù. Súnbí. Dàbà ẹ̀yin ọmọ yìí ẹ dákun ẹ gbèrú mi. Tá ń sọ̀rọ̀ èmi ò mọ̀ mẹ́tí ń dùn o. Mo ní o gbèrú mi èmi mò ń sọ̀rọ̀ mo ní o gbèrú mi. Mọ̀mọ́ kí ló dé gan-an ṣé ẹ fẹ́ fi mí dájọ́ bẹ́ẹ̀ ṣe fi táwọn ọmọ yín dájọ́ ni wọ́n já lọ fún mi. Àwọn ìyá àjẹ kan mọ́ lọ fi ń dájọ́. Mo dárí ẹ gbà mí lé mi èmi
wo ọkọ mi kárí láì ọjà ọba tó ń lọ yìí so mọ̀ pé mi púpọ̀ mo wà nílé bó o bá ti dọ́jà tó ra gbogbo ohun tí mo rán ẹ tán tètè máa darí bọ̀ alé ni o. ó dà ìyá mi ìní pẹ́ kódà kórùn yìí tó wọ̀ ń kàn yín lára. ó ṣe ọkọ mi kárí láì tètè yá lọ èmi náà lọ bẹ́ẹ̀ gbélùbọ́n bí o gbé lọ lánàá ó dà ẹ má pẹ́ o wọ́n ti lọ. ó dà bọ̀ yá mi. o ọkọ mi gbẹ́sẹ̀ ńlẹ́ o ó máa yẹ gbogbo èèyàn kó máa yẹ́ṣẹ́ wa. ó dà kò burú. ìjàyè lóko bí àwọn ìjòyè ní ìjàyè lóko bí àwọn ìjòyè ní orí ọ̀kẹ́rẹ́ orí àparò tèrè lórí iyán. ọ̀rẹ́ mi ilé ọ̀rẹ́ mi mo bẹ́ẹ̀ dáadáa ṣé ò sí mẹ́wàá wà o. etí mi máa gbọ́ perigidi ọ̀rọ̀ lódò lénìí. tá ń sọ. ọmọ wọn fi ń bú mi wọ́n pè mí mo pa tá à ń wá wọ́n tún pè mí lájẹ. ẹnu ta ló wàá gbarú ọ̀rọ̀ báwọn. ṣẹ́wọ́ ọmọ rẹ ni o kódà ọ̀rọ̀ yìí ó dùn mí gan-an ó dùn mí ó wọ̀ mí ó dùn mí wọnú egungun ó dùn mí dátàrí mi báyìí ó dùn mí. má bínú ọ̀rẹ́ mi ṣé tójú akátá bá tiẹ̀ wà léwo ṣẹ́nu adìẹ rẹ̀ ló yẹ ká ti gbọ́ ni ṣó yẹ kó jáde látẹnu rẹ̀. kó tẹnu jáde èyí ò ní pé n tẹ́ ẹjọ́ ń sọ lábẹ́lé òun lọmọ ìwà gbé bá mi lódò àbí ó ti dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀. wo Àṣàkẹ́ má fi ọ̀rọ̀ ọmọ mi mẹ́nu o mo bẹ̀ ẹ́ ní ọjọ́ o ṣé ẹni tó dájú tó tẹ aṣọ ara rẹ̀ mọ́lẹ̀ kò mà ṣaṣọ tí ò lè fàyà mo bẹ̀ ẹ́ ní o jọ o má fa aṣọ ara mi ya o jọ mo bẹ̀ ẹ́ ní o. ọlọ́run ò dà ọlọ́run ò dà. ẹ jayé sí wa lọ́rùn. lóye kò dá kéèyàn wálé ayé láìlówó. ayé asán ló wà useless life. kí èèyàn lo 60 pẹ̀lú ìgbádùn àti ọlá ńlá ó dáa jù kó lo 90 lọ. ànẹ́máṣàun téèyàn bá ti lo 50 tó wà òkè tó lówó tó lọ́lá kó máa kárígò kó máa lọ. ta ló ní 90 òṣì. ta ló ní 50 òṣì. ó bẹ 60 yà. ẹ wò bùkátà tí àwọn òbí yóò gbé mọ́. bí ìgbà tí wọ́n bá ń ṣe list of book o ní kí wọ́n ṣe list bùkátà ẹ kó o gbé fún mi mo máa take care ẹ wọ́n ṣe list bùkátà ẹ gbé fún Ànẹ́máṣàun á take care ẹ tẹ bá tún lọ́rẹ̀ bíi mẹ́ta ẹ tún kó wọn wá mẹ́ta bí. ayé la máa ṣe ká tó ṣọ̀rọ̀. pàdé ẹ̀ báwo ni ṣó wá pa àwọn tí o lò mu tí o lórúkọ ẹ̀ àwọn tí rádaràda anyway jàkútọ̀ ló ń sọ̀rọ̀ tó bá lọ sórí net wà bá ń bẹ̀ pound sterling lọ́mọ ń jẹ mi ti take care bill ni wọ́n dẹ̀ máa change drink yín kí wọ́n kó kúrò ní ladies wine tó ń mu wá kó wá nìsín na o boy pink lady ló ń mu mo ti sọ owó ń bẹ̀ yẹn wọ́n máa bẹ̀ change ẹ̀ wọ́n á fún ẹ ní ọtí mẹ́ta àwọn ọtí tó lórúkọ tó yẹ má bẹ̀rù wọ́n kọ́ ló máa san jacuzzi ti take care gbogbo bill owó yẹn wà very much. hello baby. Hi. Mo wà pa. You look pretty. Thank you. Fine girl. So tẹ́bà ní máa mi ti take care bill yín bí báyìí àtẹlé mi ti order fún àwọn tíì mi pé kí wọ́n kó àwọn ladies wine tẹ́ ẹ̀ mú ìkúrò bí báyìí àwọn assorted types of wine name them brandy moet NXC black label mi dẹ̀ ti sanwó so ẹ má wọrí ìṣẹ́gbọ́n. àbúrò jọ ṣùgbọ́n má jẹ́ àṣebẹ̀ ìwọ náà sọ nǹkan tó bá fẹ́ mu àwa ẹ̀gbọ́n ẹ̀ a máa take care bí báyìí ṣó ti yẹ. bó ṣe rí nìyẹn àwa sanwó ẹ̀. anyway
ẹ̀yin náà ń gbìyànjú ni ẹ try jacuzzi ló dúró wájú yín tó ń kín ẹ lọ sórí internet ẹ lọ Google ẹ máa bá jacuzzi ń bẹ̀ pound sterling ni mo ní náà as a matter of fact Elizabeth mọ̀ ń pa ẹ̀ tí ó yẹ yín tẹ́ ẹ bá fẹ́ màá tún fún yín ní mọ́ tó bá wá wù yín ọtí tí mo order fún tí n ti san owó ẹ̀ ẹ lè dá sílẹ̀ tó bá dẹ̀ tún wá wù yín ẹ lè fi sílẹ̀ sórí tébù tó bá tún wá wù yín the other way round ẹ lè pa àwọn attendant wọ̀nyẹn. ẹ̀yin mélòó làwọn bẹ́ẹ̀ yẹn ẹ̀yin márùn-ún 1 2 ok ẹ meet mi sálẹ̀ mọ́ ẹ sẹ́lẹ̀ kí wọ́n gba 200,000 ọgbọ́n wọ́n gba 50,000 tó fún ọmọ tó ń gbé kiri ẹ tọ́lẹ̀ wọ́n á ṣeré tí ẹ ìwọ́n tí aṣọ tó wọ̀ lùpọ̀ mọ́ ẹ lọ́rùn yẹn. táǹsì lọ jàre. Mo fẹ́ sáré lọ tọ̀ ìsàlẹ̀. fẹ́ lọ. Ìsàlẹ̀ mo fẹ́ lọ tọ̀ ìsàlẹ̀. fẹ́ lọ tọ̀ Tọ́pẹ́. Ìsàlẹ̀ ni mi ò ní pẹ́ dé. irú tọ̀ ọ̀ṣìwọ́ ló ń tọ́ káàkiri. a ní má ṣe àwọn ẹjọ́ ẹ bá mi sọ fún un mo fẹ́ lọ tọ̀. olóyè ǹjẹ́ ká fún ìṣẹ́jú kan má jẹ́ òótọ́ síbẹ̀ ìṣẹ́jú kan ni o kò dẹ̀ gbọ́dọ̀ lè. ọlọ́run á fún ẹ̀tọ́. ìṣẹ́jú kan ni mo fún ẹ o. ọlọ́run á fún ẹ̀tọ́ ṣé o ti gbọ́. àánú àṣà wọn. ṣé tí n bá sọ nǹkan kan máa gbà mí gbọ́ ọmọ yẹn ò lọ tọ̀. why. I swear ọmọbìnrin yìí ò lọ tọ̀. olòṣì ọmọ tó ń ṣẹnu jábàjábá bí eléyìí tó ṣẹ̀ ta mọ́tò bàbá ẹ̀ tó fẹ́ fowó ẹ̀ mú tí ló fẹ́ lọ bá. gbogbo bó ṣe ń sọ̀rọ̀ yẹn ni mo ti ń calculate ni mo ti ń ṣe division gbogbo signal tó ń pàṣẹ síra wọn òun ló fẹ́ lọ bá. ọmọ yahoo ni owó yahoo náà fẹ́ lọ ná ṣorí nígbà tí mo ti ń san lẹ́ẹ̀kan pé owó ti fẹ́rí lápò mi owó fẹ́rí lápò mi tí wọn náà ní ṣìfàn. Tọ́pẹ́ sọ kó fẹ́ lọ tọ̀. gbẹgbẹnu tiẹ̀ sọ gbogbo. dákẹ́nu ẹjọ́. olóyè kò rí bẹ́ẹ̀ ìgbà tí mo gbọ́ tí ọmọ tá a gbé wábí náà sọ pé òun fẹ́ lọ tọ̀ ń sálẹ̀. kò já sọ dáre. sori tó bá ní ká máa kó wọn wá sí club house ó ní ẹ o òun fẹjọ́ sùn mí pọ́ ọmọge òun fẹ́ lọ tọ̀. sori nígbà tí mo ti ń sọ wípé tó ti ní pàǹsọ̀ wẹ̀ ò tí ì ṣe ó ti ń wò yẹn bóyá kó máa lọ ló ti ń wago bó ṣe gbọ́ pé wèrè lé ìdè tó ń sọ pé òun lówó kan tó ń fẹsẹ̀ kọ́lẹ̀ kiri yẹn ló ti bẹ̀ sí ní gbọ̀n ló ń ṣe rẹ̀ ló ń la ẹnu láì ṣe pé ó ń la oyin kò dẹ̀ la ṣúgà ọmọ yẹn ló ń la. kò jẹ́ dọ̀ o mo trust ẹ kò jẹ́ dọ̀ o. anyway mo mọ nǹkan tí máa ṣe mo mọ tí máa ṣe mi ò máa jẹ́ kí ìyẹn mọ̀ yìí pé bàbá òun gan ò tó bẹ́ẹ̀ àwa ti ná owó tipẹ́tipẹ́ mo máa délé mo fẹ́ lọ bu owó wá animáṣà òun màá ká ọmọ yẹn mọ́sàlẹ̀ kò gbọdọ̀ lọ sórí mọ́tò tó gbé wá lálẹ́ yìí mo máa súná mo dẹ̀ máa ra mẹ́wàá padà ní ọ̀la mo fẹ́ make statement. ajá dóró ẹ wo alórúkọ ń lu ju káwọn ọmọ kéékèèké yẹn kó fẹ́ máa fi wá kọ́rọ̀ sọ lọ májà ṣe yẹn. mo fẹ́ délé olóyè jẹ́ kí n délé ẹ ní sùúrù owó ń bọ̀. jẹ́ ká tó fi fàájì wa sọ́la. animáṣà òun a máa ṣe fàájì lálẹ́ yìí olóyè mo lọ ń kó owó bọ̀ ṣó ti yẹ yín bẹ́ẹ̀ ìwọ ẹ̀yìn má wọ̀rí ṣó ti yẹ yín tí mi ò bá rówó mú débi mo máa ná mọ́tò èmi lọ́mọ yẹn ń dúró ọmọ tó ń fi ọwọ́ kó ṣòkòtò àwọn ọmọ tó ń fa ṣòkòtò sílẹ̀ tí boxers ń yọ yẹn èmi ló sọ fún pé òun máa ná kówó abá mi ń bẹ̀. Doctor. Doctor. My chairman. Doctor. Ẹ̀lẹ́. Ọlọ́run ló ń ṣe ìwòsàn lọ́fẹ̀ẹ́. Doctor ló ń pawó ẹ̀ sápò. Ẹ̀lẹ́. Ẹ̀lẹ́. Àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àṣàárẹ̀. Àtúndẹ̀ ń ṣàárẹ̀ dẹ̀kẹ̀rẹ́ Ọlọ́run fún ọ níwòsàn kíákíá. Àdúpẹ́ ẹ̀kúṣẹ́ ìní. Ọlọ́run á máa ṣàánú gbogbo wa. Doctor. Fàájì as usual. Kí la wá fẹ́ ṣe fọ́lọ́run? Olúwa mi ló ṣe ìwòsàn lọ́fẹ̀ẹ́. Doctor ayé àgbà owó ẹ̀ sápò. Mo ẹ́ ń bí yín gan ni o. Èmi gan ẹ́ bí Ọlọ́run. Ṣòro ẹni tó wọlé yẹn landlord mi nìyẹn.
ṣọ́rọ̀ mi ẹ bá ní ká wo ojú orí wọn tí lè jọ ọmọ 40 ọdún náà wọ́n máa jù lọ́pọ̀ fẹ́rẹ́ fẹ́ṣì ni tó ti yẹn sìn bó dẹ̀ ṣe wà yẹn owó burúkú wà lọ́wọ́ ẹ̀ mo ní kò mọ̀ ni àwọn ní láńlọ́ọ̀dù lé tẹ́nàntì làwà ibi tèmi ń gbére àwọn náà ní gbogbo lé tó ti yẹ tó bá rí wọn lọ́la àbí lọ́jọ́ mi kò lè kí wọ́n dáadáa ni ṣọ́rọ̀ mi yẹ bẹ́ẹ̀ ìwọ̀ká ló ń tiẹ̀ máa bọ̀. Yiko, nice movie. Hey baby. Darling. I love you. Kule. Ẹ kálẹ́ o. Sweetheart, ṣé ẹni tí ò ń sọ lélẹ̀? Yep. Ìpẹ̀lẹ́ ẹ kálẹ́. Kí lorúkọ yín? Àánúolúwa lorúkọ mi. Àánúolúwa pọ̀. Àánúolúwa dẹ̀ ní fi gbogbo wa sílẹ̀. Àánú ẹ̀ máa wà pẹ̀lú gbogbo wa. Ẹ káàbọ̀. Bíọ́lá ọ̀rẹ́ mi ló ń báṣẹ́ tẹ́lẹ̀ ló ti parí iṣẹ́ pẹ̀lú ẹ ó fẹ́ máa lọ sílùú wọn ni ẹ̀yẹ wá ní kó má ti lọ kó dúró fún oṣù 2 kó bá wa ṣiṣẹ́ wọn ni mo fi mú wá sílé. Ìsúnmọ́ ẹni là ń mọ̀wọ́ ẹni mo wà sure wípé by the time táwọn náà bá máa fi wà pẹ̀lú wa wọn ò ní fẹ́ lọ mọ́. àmì náà sọ the same thing fún. Ẹ jẹ́ kí wọ́n mú ojú yìí ṣé contact ni àbí natural fún. Ojú mi ṣe rí nìyẹn. Okay. Ṣé o observe tẹ́lẹ̀ ni? And you call yourself a medical doctor. Ẹ máa bọ̀ ẹ jẹ́ kí n mú yín lọ sí yàrá yín jàre. Ẹ jẹ́ kí n mú yín this way turn sábà báyìí. Hello, Elemosho. Èmi wá sílé wá bu owó ni. Mi ò wá mú owó. Ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. O mọ̀ wípé owó ló bì. Obì lówó. Fọkànbalẹ̀ mo ń padà bọ̀ wá sí club. Màá wá fi owó ba ibẹ̀ yẹn jẹ́. Yeah. Wo ẹ̀ṣẹ̀ kan tí mo lè ṣe Ẹlẹ́dùmarè tí ò ní dáríjì mi tí máa torí ẹ̀ jóná tí mo bá jọ̀rọ̀ láyé tí mo wà ò ní kí n má náwó. Mo mọ̀ pé mo ṣe ara mi tí mo bá wáyé tí mi ò bá náwó kò ní dá fún ọmọ tó ń fowó bùgá sẹ́mi yẹn ọmọ tó lówó lánàá ó ń bùgá sẹ́mi gorí ọlá bùgá gan ò tó bẹ́ẹ̀ yeah ẹni tó ń jẹ́ bùgá kò lè bùgá owó mọ́ mi ok màá bá yín bẹ̀rẹ̀ sìn máa kó wa ẹ bára jẹ́ kí n tó dé ẹ dá fún ìyá olùṣe yeah mo dé tán sìn èmi máa ní gorí ọlá èmi gan lọ́yọ̀ kọ́ máa gbé ní Central Bank torí mi ò ní náwó tó ń mint ni màá máa ná òun rèé. tó bá wà jọ ní lójú mà yẹ kó yà ní lẹ́nu. Ẹ̀mí ṣì wà lára àgùntàn ikẹ̀. Akíwá ló dé tí ò pọ̀wó sínú briefcase. Ọmọ ènìyàn pẹ̀lú ìwà ìkà wọ́n á gé kinní gbó láì fi ọ̀rọ̀ ro ara wọn wò wọ́n á fi ìgbákọ̀ kọ́ ọkà wọ́n ní kí ló kún àwọn bárabá ní ìgbákọ̀ àkówó ẹbọ wọn ò mọ́ lólè oníbàdí wọn ò mọ́ra wọ́n fi ojoojúmọ́ ṣe oògùn àṣegbé wọ́n ti gbàgbé wípé àṣegbé ti kú tipẹ́ àṣepamọ́ ló kù ní dúníà tí mo bá ṣì mí tí mo ṣì mí ẹni bá ṣe ìkà sí olùsìn ọmọ Ẹlẹ́mọ̀ṣọ́ kò ní lọ lọ́la ìjìyà ẹ̀ṣẹ̀.
Fẹ́mi, I am tired of all this. Iná ń jó lọ fún àmùkòkò ẹ̀ ránṣẹ́ pé panápaná. Ṣó jọra wọn ni? No, say something, ṣó jọra wọn. Ṣorí, ọmọ ọ̀dọ̀ tá a gbà kí àǹtí Kòfó má bàa mú ọmọ bàbá Dáúdà wá is not the solution to our problem. 3 years. Imagine, 3 years. 3 years I have been married. Mi ò bímọ. Àwọn èèyàn rò pé èmi ni mo ní problem. Èèyàn mélòó ni mo fẹ́ sọ fún wípé ọkọ mi o, Ọláfẹ́mi ló ní low sperm count. Tell me. Fẹ́mi, sùúrù tí mo ní ó ti fẹ́ sú mi. Ìwọ náà dẹ̀ mọ̀ wípé ilẹ̀ obìnrin kò kí n pẹ́ ṣú. I am tired. Oh. Mo understand gbogbo sùúrù tí ní láti jọ ẹ sórí tó bá sọ pé ilé obìnrin kì í pẹ́ ṣú I want you to believe pé ilé Ọlọ́run máa ń ṣú láéláé. Do you understand? Wọ́n ti ní sùúrù pẹ̀lú mi patience náà ló máa lò pẹ̀lú mi ẹni tó bá ṣe sùúrù ó máa jèrè sùúrù. Please. No, tell me. No, what are you telling me? No, kí ló ń sọ fún mi? Like, mi ò ní sùúrù tó. Ìwọ náà mọ̀ pé mo ní sùúrù gan. Afẹ́mi, ìwọ ni cause problem yìí. As a medical doctor, ó mọ̀ pé àwọn drugs tó ń lò láti boost spermatozoa ẹ̀. O gbọ́dọ̀ stay away from sex for days. But no, you want to touch me? You want to be with me? O fẹ́ bá mi ṣeré all the time. Kí ni mo máa ṣe? Mo máa need àti give in ni because mo fẹ́ ní reason fún ẹ kó sọ fún mi pé o ń cheat torí pé mi ò allow ẹ. Fẹ́mi, you are not helping matter. You are not. I'm tired. Tired. I'm sorry. It's fine. I just want to be alone. I just want to be alone. I'm sorry. Walk on. No. I love you. I love you too. Bẹ́ẹ̀ náà ló máa rí. Hello ma. Ẹ má bínú ma. Ma rán yàn kan wá attend sí yín sìn. Very sorry ma, ẹ má bínú ma. Yes ma. Okay ma. All right. Uncle, ẹ káàsán. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ Uncle TJ ni mo wá béèrè. Uncle kí lẹ́lẹ́ béèrè? TJ. Bóyá kẹ́ ẹ kọ́ síbí náà. Àní kẹ́ ẹ kọ́ ń tẹ́ ẹ fẹ́. Ẹ dúró náà, ṣó ti débí ni. Ẹ kọ́ síbí máa padà wá bu. Uncle, mo ti kọ́ tán o. Mo ń bọ̀. Ibi tí mo kọ́ sí rèé. Ṣé bẹ́ẹ̀ mọ̀ wọ́n? Aláàmọ́, mo mọ̀ wọ́n ẹ máa lọ náà àǹtí. Ẹ má bínú ẹ máa. Níbo làwọn ọmọ ìgbé kìíní sí báyìí? Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Mi ní máa wá sí ìbáyìí mọ́. Ẹ má bínú, ẹ jọ̀ọ́. Àwọn ibi tó ti lọ rí ẹ̀ẹ́dẹ́ kúkú sí lára àfi bí òkú kan. Wọ́n lóhun. Ìbámọ̀ kí n má ṣe o, mo ṣe tó báyìí ó dáa pọ̀.
Ọlọ́run. Pẹ̀fíùmù tí mò ń fodindi oṣù méjì lò ní ò lọ ọ̀sẹ̀ kan mọ́lúwẹ̀ lọ́wọ́ mọ́ báyìí. Má tún ayé mi wá mi ní dọ́rùn ilé ìwò mọ́. Run away, and my family they say, Oju okere kokolawo, tabawi for many akbo, and your mother they pray, say this love should fade away, and I they wait for the day that you go legally be my champagne, mother. What's it wrong to me? What you want to hear me? I found the woman of my life. What you want to me? What you want to hear me? I found the woman of my life. If I only go regular, if I only go regular, sleep away. Ǹlẹ́ onílé o, ẹ̀yin onílé yìí dá o. Àǹtí, ẹ káàbọ̀ mà. Ẹ kújọ́ mẹ́ta. Ẹ jókòó, ẹ jókòó. Ó yá, jókòó sí kò fẹ̀. Ilé ẹ̀ ló wà, ó yá fẹ̀. Ẹ̀yà, ẹ káàbọ̀. Olúwafẹ́mi mi ńkọ́? Àǹtí ọkọ mi máa ti lọ síbi iṣẹ́. Kí lẹ máa jẹ? Ó ṣe é fi àlejò sílẹ̀. Tinú, wo ọmọbìnrin tó jókòó yìí, Lọ́ládé lorúkọ ẹ̀. Òun ni mo sọ wípé mo máa mú wá fún ẹ tó máa ràn ẹ́ lọ́wọ́ nílé ọkọ ẹ̀ ń bíbá. Òun ni. Okay ma. Ẹ kú jókòó. Hi. Okay. Àmọ́ àǹtí, mi ò rò pé ẹ pé ọkọ mi kẹ́ tó máa bọ̀. Kí ló dé? Because tẹ́ bá pe ọkọ mi, ó máa ti sọ fún yín pé kò need kẹ́ mú ọmọ ọ̀dọ̀ kankan wá because a ti gba ọmọ ọ̀dọ̀. Àánú Olúwapọ̀. Mo ń bọ̀ ọ̀gá. Má bọ̀. Wo, ìyá ọkọ mi ni wọ́n, so kúnlẹ̀ kò kí wọn. Àánú ni ọmọ ọ̀dọ̀ tá a ṣẹ̀ṣẹ̀ gbà. Àǹtí ṣe ti wá rí pé tí àwọn bá tiẹ̀ ń ṣe ẹ̀ta ná tí wọn ò ní kẹ́ ẹ kíá mi bí bọ́ bá rán ní sẹ́ irú èèyàn mọ̀ fi tọmọ jẹ ni ṣé kò yẹ kẹ́yìn náà ò kíá ni ìjókòó mi ṣe ẹ sọ pé ẹ̀rí mi bí mo ti kúnlé kún náà yìí kúnlẹ̀ kó o kí mi.
wò ó tinú bó tilẹ̀ wù kí ọmọkùnrin tètè délé ayé tó ìsàlẹ̀ ló máa bá kínní ọmọkùnrin bàbá tó bí lọ́mọ ọmọbìnrin tó gọ̀jù láyé yìí òun ló máa ṣàlàyé bí wọ́n ṣe ń bímọ fún ìyá tó bí lọ́mọ ọ̀rọ̀ mi ò yé ẹ mo délé ayé yìí sin ẹ nì mo jù ẹ lọ òun ló ń jẹ́ bẹ́ẹ̀ kí tẹ máa fọ̀rọ̀ ilé sọ̀rọ̀ ń tèmi ìyẹn ò kàn mí sórí lọ́ládé yìí mo ti mú wọnú ilé yìí mo ti mú wọlé yìí náà kò sí nǹkan kan tá a fẹ́ ṣe sí i ẹ ti gbọ́mọ ọ̀dọ̀ tẹ́lẹ̀ o ẹ gbọ́mọ ọ̀dọ̀ tẹ́lẹ̀ o ìyẹn ò kan èmi jọ ibo ni yàrá tó máa kó ẹrù ẹ̀ yìí sí ìyẹn ló kàn mí báyìí. Auntie, but the thing is, you have to talk to my. Ó yá dìde lẹ̀ kó kó ẹrù. Ẹ dákun mọ́mì wa èmi ò fẹ́ yàrá àṣàlẹ̀ o yàrá òkè mo fẹ́. Sorry, yàrá kan ló wà lókè and that's the master bedroom èmi àtọkọ mi la dẹ̀ ń lò. Tó bá jẹ́ yẹn náà ló wù ẹ́ ibẹ̀ ni máa fẹ́ rù ẹ sí. Master. Dìde lẹ̀ kó kó ẹrù ẹ. Ìwọ ò tó bẹ́ẹ̀ ò lè mú mi lọ́wọ́ dání bí ò tó bẹ́ẹ̀. Kí lorúkọ ọmọ ọ̀dọ́ wa iná? Lọ́ládé. Tinú. Ṣé Tinú ni? Àbí kí ni wọ́n jẹ́? Tinú. Ìyàwó ìyáálé ẹ̀ ló ń jẹ́ Tinú. Àánú. 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 Ikú ò ní sinmi à ń pànìyàn ọmọ ènìyàn sinmi ìwà burúkú kàkà kí kò fowádìí ohun tó ń ṣe tọkọtaya kó bá wọn wọ́nà àtúnṣe iyọ̀ tó máa bù sójú egbò wọn báyìí ló ń wá káàkiri. Tósìn èyí ṣe tó jókòó sáàrin àwọn èèyàn mẹ́wọ̀ tó o sì màlébù tí ń bẹ lára rẹ̀. ìgbà tí mo jókòó de yìí títí níta ń bíba ìtẹ́ẹ̀dẹ̀ bọ́ síta mọ́ mo ò pé bóyá ẹ tiẹ̀ ti gbàgbé gan pé yàn ń dúró ni mo ṣe ní kí n wá bá yín nulẹ̀. Ǹdà èyí ń bá wọn nípa ọ̀rọ̀ rẹ ọ̀gbọ́ mo ti wádìí ẹja débi làǹlà o mo sì ti tọpinpin ọ̀rọ̀ yìí débi kùrúndùn kódà mo gbé e déwájú àwọn àwòrò ṣàṣà nítorí wípé ẹni tó bá mi wí gbégbé ó lè má mi gbòó tẹ̀tẹ̀ ṣùgbọ́n àbálọbábọ̀ gbogbo ẹ̀ náà olúwa tó sì kò sọ́nà àbáyọ. ẹ bá tèmi jẹ́ o. èmi wípé bó ṣe mọ ọrùn lọ náà ni o nítorí pé aṣọ kan so tí ń bẹ lára alábàáhùn yóò ṣe bá a kú nù ni. ẹ ti bà tèmi jẹ́ tó bá yọ ẹjọ́ ó láti ní nǹkan kékeré kò sí bóyá ilé ìwò kékeré tó tàbí ẹ lè ṣe sí ẹjọ́ torí Ọlọ́run ṣàánú mi. ọ gbọ́rọ̀ mi yìí ó mà ṣe o mo wí fún ọ tó ń jọ́ kínní àná o mo ní oróore ẹlẹ́kọ̀ọ́ pàpọ̀ tó bá ní kó lọ pé bí ti rí wá bí ti rí lórí yìí o. àní ẹgbẹ̀rún lọ́fíńdà kọ̀ọ̀rùn ara rẹ̀ kódà bọ́ bá kónú alágbálúgbú omi òkun kò lè wé àbàwọ́n tí ń bẹ lára rẹ̀ yìí ọ̀gbọ́. òótọ́ lọ̀rọ̀ tẹ̀sán omi òkun tí ẹ lè rán torí mo lo omi kànga gan tó ń jẹ́ káradá ṣáká irọ́ náà ni ṣùgbọ́n ìjọ ó ti àní nǹkan ẹyọ kan ti máa bẹ̀yìn ẹjọ́ ẹ fún mi ní yàrá kan lọ́dọ̀ yín bíbá kí n tiẹ̀ yìí máa gbé náà tí dìgbà tí àwọn irúnmọlẹ̀ àfi bá a wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ilẹ̀ yìí torí mi gbọ́dọ̀ padà sí gbọ́rọ̀ mọ́ o. Tósìn ẹ̀yin ire o kò sáyé yìí. Àǹtí Tósìn. Àǹtí Bíọ́lá ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ibo lẹ ń lọ? Wọ́n lọ sí shop ni o. Mọ́tò mi dẹ̀ bẹ̀rẹ̀ sí ní develop àwọn fault. Mo ṣáà ní kí mechanic wá gbé pé èmi á gbé cab. Shop náà lèmi náà dẹ̀ ń lọ. Ẹ wọlé ẹ wọlé. But tẹ́ ẹ bá mind o, máa sáré ya bank bọ̀ mí ní pẹ́ rárá. Ìyẹn ò ń ṣe problem. Okay. Okay. Bó ṣe fò. Ẹ wò ó ẹṣin làgbà sáré lóòótọ́ ṣùgbọ́n níbi tí ẹṣin gan máa sáré dé tó ti máa rẹ ẹṣin bí mo ṣe wà yìí ó
Ó ti sú mi pátápátá. Ẹ wo, ó sú mi, ó ti rẹ̀ mí. Àǹtí Tósìn, ẹ má jẹ́ kó sú yín. Àsìkò ní gbogbo nǹkan láyé. Ṣé yóò mọ̀ pé tí afíjú bá lọ́kọ, òbó náà á ní títí ẹ. Ẹ ṣáà ṣe sùúrù ṣẹ́gbọ́. Gbọ́láhàn. Hello Gbọ́láhàn. But darling, mo ṣe kúrò lẹ́sìn ni now. Mo ti máa sọ fún ẹ times without number pé kò síbi tó ń gbé ìyàwó ẹ lọ. Ṣé every 30 minutes ló fẹ́ máa gbóhùn mi ni? Look, baby, I am fine. Mo wà okay. Wo, má pè mí in the next 30 minutes o. I'll call you, okay? I love you. I love you too. All right then. Gbọ́láhàn. Every 30 minutes báyìí ló fẹ́ máa gbóhùn mi. Bí pé ayé tó kọ́kọ́ wá láyé ẹ̀, ìyá ìyàwó ló jẹ́. Ẹ dẹ̀ máa wo, ìfẹ́ ni, ó yẹ kẹ́ wà appreciative. Ìfẹ́ ni. Àǹtí Tósìn, ẹ wo, èmi ò fẹ́ rúfẹ́ yín o. Ó ti ń choke me now. It's choking me. Every time a fẹ́ mọ ibi tí mo wà, a fẹ́ mọ nǹkan tí mò ń ṣe. Sherry, tí bá tẹ̀rẹ̀ ń tó lè bá mi ya for 3 or 4 months, wàláì, me mind. At least má tẹ̀lé fi yín sí mi. It's choking me. I won't choke me, man. So báwo dé wá ni? Adúpẹ́, gbogbo nǹkan dùn. Ìyá, Olúwa ṣeun, Olúwa ṣeun. Mo sì dábọ̀ ọ̀rọ̀ yìí tó. Ẹni ó fẹ́ yẹ ìgàtẹ̀lúdó, ọlọ́fẹ́ kìlò ó tú. Àmọ́ ẹni ó fẹ́ yẹ létẹ̀ẹ́, ọlọ́fẹ́ kìlò ó tú bàtúṣẹ́. Mo kìlọ̀ fún ọ tó ká má lu àgùntàn yìí. Ìwọ ló ní dandan àfi ká lù. Bàbá, ọgbọ́n wo ni mo fẹ́ dá sí? Pẹ̀lú ìwọ̀nba ìgbà péréte tẹ́ fún mi pé kí n fi wá gùntàn wá ń gbà yẹn. Ẹni òrìṣà ńlá gùntàn tá a lò yìí, ń ní òfin gbówó wá mọ́. Ó dáa, kí ni nǹkan tá a fẹ́ ṣe báyìí? Lákọ̀ọ́kọ́ ná, wọ́n kọ́kọ́ bá ọ ṣe ètùtù kan. Ètùtù dáríjì ni fún àwọn igba arúnmalẹ̀. Bí wọ́n bá ti gba ètùtù, ọ wá lọ wá àgùntàn míì wá. Tí eléyìí tó wà nílẹ̀ ò tí kú, kí la tó fẹ́ fàgùntàn míì ṣe? Èyí tó wà nílẹ̀ ò gbówó wá mọ́, kí la ò ní fàgùntàn míì ṣe? Ẹ wo bàbá, kò easy o, kò easy, kò rọrùn o. Ọmọ èèyàn náà ń ṣọmọ ẹranko. Èmi ni mo mọ nǹkan tójú mi rí kí n tó wá àgùntàn yẹn wá. Ẹ tún sọ fún mi kí n tún lọ máa wá mi wá. Nǹkan tẹ́ sọ fún mi tẹ́lẹ̀ ni pé odidi ọdún 5 báyìí ló máa fi gbé owó wá fún mi kó tó di pé ó kú. Ṣé tó bá lu ọdún 5 náà tó kú, ṣé ò ní wá míì wá mọ́ ni? Ṣé ó ti wá lọ́dún 5 báyìí kẹ́ tó ní lọ tún wá mi wá? Ọ̀run bímọ méjì, kò sí èyí tó tẹ́ ọmọ aráyé lọ́rùn. Bójò bá rọ̀, ọmọ aráyé aṣàròyé. Ǹbí wọ́n ló ní ọmọ ìkókó tí à ń lò tẹ́lẹ̀ lóṣù 6. Ó ti sú ọ láti mọ́ ọ wá. Ńlá ṣe ní ká lo àgbàlagbà tí ọmọ lọ́dún 5. Ṣé wá sọ fún mi, ṣe bí n tẹ́ sọ fún mi pé a lọ́dún 5 kó tó kú, ṣó ti wá lọ́dún 5 pé báyìí? Ṣẹ́jọ́ tèmi wá nù. Wọ́n béèrè ní ṣẹ́jọ́ mi wá nù. Wo bí o bá tètè wá ṣe ètùtù tí mo sọ fún ọ lónìí sí ọjọ́ 21 kó o sì wá àgùntàn míì wá, ó dá ẹlẹ́dàá rẹ lẹ́bi pé o ṣe wáyé. Ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Ká wí fún ni ká gbọ́ kò dàbí aláìgbọ́. Adé á fún Ọ̀rúnmìlà, Ifá ń ṣawo lọ sóko àlè lọ́dún. Bá a wí fún ni ká sọ̀rọ̀ fún ni ká gbà. Àpọ̀mọ́ ọlọ́mọ lẹ́kúnjayé, ẹ jẹ́ yá kíyèsí. Àpọ̀mọ́ ọlọ́mọ nítorí owó, ẹ jẹ́ yá rántí ọ̀la. Owó tó ń ná owó tí ó mọ̀, ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbìn, ìgbẹ̀yìn ló ń dolóku àdá o. Orí lágbájá, ó fẹ́ dàbí lágbájá. Ó fẹ́ dàbí lágbájá.
tàmẹ́dò ṣòmò tí lágbájá ṣe kó tó dolówó ọmọ tí tàmẹ́dò ṣe kó tó dọlọ́rọ̀ ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lè gbìn ọ̀rẹ́ mi dákun rántí ọ̀la. Ẹ máa ṣọ́ gbogbo ìwà ọmọ ọlọ́mọ lẹ́kúnjayé ẹ jẹ́ yá kíyèsí ẹ máa kíyèsára ọmọ ọlọ́mọ nítorí owó ẹ jẹ́ yá rántí ọ̀la owó tó ń ná owó tí ó mọ̀ ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbìn ìgbẹ̀yìn ló ń dolókù àdá o. Àṣegbé kan ò sí láyé àṣepamọ́ ló wà ọ̀rẹ́ mi sí láyé àṣepamọ́ ló wà ilẹ̀ má ṣú mi sílé ògbó má ṣú mi sí kùtà ibìkan